La inna lillahi Muhammadu Rasulullah. This is where Are Musulumi Ilala was buried in his compound in his homeland. Are Musulumi Ilala. May his soul rest in peace. He was a good man and is a great man indeed. May Allah subhanahu wa ta'ala grant him his grace, Al-Jannah. We appreciate what God has done in his life and his entire family. Baba Esunre Are Musulumi of Ilala. Ètò náà nípa máa fàágùn torí pàtàkì ju ń tá jókòó sí náà ní àdúrà. Bẹ́ẹ̀dá bá sì wà láyé tó sì mọ̀ wípé ẹ̀dá àdúrà tọ́ sóhun. Ó sì jẹ́ ẹni tóhun náà nífẹ̀ẹ́ àdúrà. Irú ààyè ìlú òní báyìí àwọn èèyàn kí ń fi sí ṣàdúrà bá mọ́ àwọn àdúrà náà tó ní. Ọ̀pá tó wá ní ká irú eléyìí náà jókòó. Lóògùn Ọlọ́run máa dúdú tì wá láyé Ọlọ́run. Wọ́n máa dúdú tì wá láyé Ọlọ́run. A kí gbogbo àwọn àlùfáà wa níkàlẹ̀. Pàtàkì jùlọ bàbá wa gbà níkàlẹ̀. Ìyá sí wípé àwọn náà ni wọ́n tún kọ́ ti wá sí ààyè yìí. Ọlọ́run máa ṣàwọlá abẹ́ náà gbogbo tí ń yẹ̀ràn gbígbà àdúrà Ọlọ́run máa ṣàbà ṣe fún Ọlọ́run. Fadilatu Sheikh Najmuddin Ọlọ́run máa ṣàjàre Ọlọ́run. Fadilatu Sheikh àwọn Alhaji Kamaluddin Àjàó Ọlọ́run máa ṣàjàre Ọlọ́run. Àwọn bàbá wa gbà tí wọ́n jẹ́ àwọn àgbà wa náà nínú ilé. Bàbá wa gbà àwọn Fadilatu Sheikh Sọ́ọ̀lẹ̀ Ọlọ́run máa ṣàjàre Ọlọ́run. Bàbá wa gbà náà tí wọ́n ṣiṣẹ́ nínú ilé lọ́wọ́ tí wọ́n fún wa ní omi ẹ̀mí. Bàbá Fadilatu Sheikh Yabu gẹ́gẹ́ bí àwọn tàbí gẹ́gẹ́ bí àwọn bàbá ti rí fún wa. Ọlọ́run máa ṣàjàre pé Ọlọ́run àlùbáríkà la hawla wala quwwata illa billah. Mo kí gbogbo wa náà ní àpapọ̀ wọn pàtàkì lọ àwa kí àwọn aláàjà wa. Ó dá sí wípé gbogbo tí kò bá rí òkú dà lónìí àwọn Ọlọ́run fi ṣe wájú sábàyà yìí. Kí la ń pè ní wájú sábàyà náà ni wípé ẹ̀yin gangan náà lọ́lọ́run fi sọ̀kan báyìí. Ẹ̀yin lọ́lọ́run fi oúnjẹ pọ́nlé. Abẹ Ọlọ́run nínú àánú rẹ̀, abẹ nínú pẹ́ rẹ̀, abẹ nínú tí bí ń pàṣẹ ọlá rẹ̀ tí ò fẹ́ nìkan dá sí. Gbogbo tí ìbànújẹ́ bá lè wò kó sọ rẹ̀ dà, Ọlọ́run má jù mọ́nà ọ̀dọ́ yín. Ìdáfẹ́ bá ṣàánú bá lájà dáadáa. Ọlọ́run má jù mọ́nà ọ̀dọ́ yín. Ẹ ti ń rí ṣe, ẹ ti ń rí ṣe, ẹ ti ń rí ṣe. Gbogbo tí ń jẹ́ra ìmọ̀mọ̀ ṣe, Ọlọ́run má fi ń kọ́ àwọn ẹrú rẹ̀ ṣe, Ọlọ́run má ṣàbà ṣe fún ẹ̀kọ́ Ọlọ́run. Àwọn bàbá ó tún máa ṣàdúrà fún àwọn torí àsìkò ká tètè wọnú iṣẹ́. Mú kí àwọn alájà wa náà tí wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ yín, Ọlọ́run má ṣàjàre alájà wa Khayra gbogbo tí ń jẹ́ran orí Ọlọ́run má ṣàbà ṣe fún Ọlọ́run. Ọlọ́run má ṣàbà ṣe fún Ọlọ́run. La hawla wala quwwata. Kí àwọn bàbá wa tí wọ́n ń bẹ níkàlẹ̀ náà Ọlọ́run má ṣàjàre ìpè Ọlọ́run. Bàbá wa Zakariya Ọlọ́run má ṣàjàre ìpè Ọlọ́run. Alhaji wa Abdul Wahid nímọ̀ nira láíláí àlùbáríkà Kùránì wájú Ọlọ́run. Ìyá wa náà tí ẹ̀wọ̀n wọlé náà ìyá wa Aisha nímọ̀ nira láíláí àlùbáríkà la hawla wala quwwata. Akíkú àwọn ìyá wa tí àwọn náà wà ní ọ̀kọ̀ọ̀kan wa náà táwọn náà ń gbóhùn wa Ọlọ́run ìbànújẹ́ òní wọlé yín o. Àlùbáríkà Mustapha Aminu la hawla wala quwwata. Àwọn tí ó tún wá dé náà láfíà lọ́yìn kí Ọlọ́run yóò máa bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wọn Ọlọ́run. Amútẹ́sùbá wa nísìnyí inshallah gẹ́gẹ́ bí àdúrà náà la wá ṣe àwọn mùkọ́dímọ̀ wa kí gbogbo àwa náà tí a bá ní tẹ̀sùbá àwa àtàbá ní kájọ máa gbígbóná tí a bá jọ ń wí kọ́lọ́mọ́sàwọlá bá ti fẹ́ wí yẹn kọ́lọ́mọ́sàbá bí àbùkátà wa Ọlọ́run kọ́lọ́mọ́sàbá bí àbùkátà wa Ọlọ́run. Bàbá wa Alhaji wa Tajudeen ọmọ ẹ̀sọ́ ní ọmọ tọ́ṣọ́ abẹ Ọlọ́run nínú àánú rẹ̀ abẹ nínú ògo rẹ̀ a mọ̀ pé nù kẹ́rẹ̀ Ọlọ́run ni wọ́n fẹ́ báyìí. Ọlọ́run bá wa ṣàlékún ẹ̀ fún Ọlọ́run. Olúwa bá wa ṣàlékún kẹ́rẹ̀ fún Ọlọ́run. Olúwa bá wa ṣàlékún kẹ́rẹ̀ fún Ọlọ́run. Ọlọ́run wá wọlé ìjókòó àdúrà táwọn àgbàlagbà tó fẹ́ jókòó lódìdí Kùránì fún wọn báyìí. Ọlọ́run gbogbo tí máa ń jẹ́ ìran kùdìẹ̀kùdìẹ̀ nínú ẹ̀ṣẹ̀ tó lè mọ fún wọn báyìí. Ọlọ́run sí bó ti lè wù kọ́mọdé kọ́mọṣẹ́ ó mọ̀ ṣe tó yóò díjọ́ kan tí ó máa kọ́wọ́ sẹ́yìn lọ́dọ̀ ọ̀gá rẹ̀ báyìí pé kí ló ṣe léyìí fún kí ló ṣe léyìí fún. Ọlọ́run gbogbo tó wá kùdìẹ̀kùdìẹ̀ wọn nìyà wọ́n Al-Qur'ani wọn nìyà Ọlọ́run bá fi yá fi wọn Olúwa bá fi yá fi wọn la hawla wala quwwata illa billah. Ma takunu fi shani wa ma tatluhu minhu min Qur'ani
ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيدون فيه وما يعصب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشر في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا أستغفر الله الله 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 أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم الله أنه لا إله إلا هو الملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ويفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما الحمد لله الله الحمد لله الله الحمد لله الله الحمد لله الله الحمد لله الحمد لله الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فروح وريحان وجنات نعيم فروح وريحان ألا فروح وريحان وجنات نعيم فروح وريحان وجنات نعيم ألا فروح وريحان وجنات نعيم فروح وريحان وجنات الله فروح وريحان وجنات نعيم فروح وريحان وجنات ريشة راضية في جنة العالية قطوفها دانية في ريشة راضية في جنة العالية قطوفها دانية الله في ريشة راضية في جنة العالية قطوفها دانية الله في ريشة راضية في جنة العالية قطوفها دانية الله في
عيشة راضية في جنة العالية ọlọ́run mọ́ṣá wọlé gbogbo gbólóhùn tí a wí yìí wọláyé tí a fi tọrọ àforíjì ń bẹ wọláyé tí a fi béèrè ọlọ́run ọba ga wọláyé tí a fi sọ pé kò sẹ́lú ní àfihàn ọlọ́run aláàdúrà tí a jù ní ọmọ tó ṣọ́ ọlọ́run máṣàbá wa ṣàlékún kẹ́ fún ọlọ́run mo ti ń jẹ́ ẹ̀rọ ẹ̀ṣẹ̀ ọba àkàkùn fún ọlọ́run mo ti ń jẹ́ ẹ̀rọ ìbànújẹ́ tí yẹn máa ń rí níbi nínú sàárè ọlọ́run má jẹ́ orí láíláí àgbà bí wọ́n ti ń bẹnu kẹrẹ ọlọ́run ṣàlékún ẹ̀ fún ọlọ́run àgbà bí wọ́n ti ń bẹnu àánú ọlọ́run ṣàlékún àánú rẹ̀ fún ọlọ́run lápẹnupọ̀ gbogbo wa gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà náà ti wí gẹ́gẹ́ bí ànábì náà ti fi dúró fún wa àpanupọ̀ á ṣe bísímìláhì mẹ́ta kó Allahu mẹ́ta gbogbo ládà àti ládà àti oríire àti ìlẹ̀kùn dábàá rí bẹ́ẹ̀ ọlọ́run bá fi jíṣẹ́ fún ẹ̀mí Alhaji wa Tajudeen Sanni ọmọ tó ṣọ́ ọlọ́run má ṣàbá fi jíṣẹ́ fẹ́mi wọn bismillahir rahmanir rahim wallahu ahad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim wallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim wallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad tahiyatullah طيبات رسول الله السلام عليك يا نبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين كشامي يقول كده síbá àwọn bàbá wọn bá wa ṣídi alukur'ani náà tí a bá ti ń bá alukur'ani náà lọ bàbá wa tí a bá ní alukur'ani lọ́wọ́ àgbà àmọ́ kí kájọ máa wí gbólóhùn hasbunallahu wa ni'mal wakil ká má jẹ́ kí ó já títí tá a fi parí alukur'ani náà fẹ́ kó pọ̀ dáadáa fọlọ́n bá wa wo bó ti pọ̀ òun nìyẹn kó bá wa fi sàánú Alhaji wa Tajudeen Sanni ọmọ tó ṣọ́ albarka Mustapha Aminullah. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب يقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. بسم الله حسبنا الله ونعم الوكيل كما سيبه No, there's no light. That is just put on them. Kò sí tó bá pa jẹ́rẹ́tọ̀ ló bá sí. Ó máa máa pààrọ̀.
Daddy, please. I just want to
الذين آمنوا الصالحات ولا تتوبوا إلى
Thank you.
Allah hasbunallahu wa ni'mal wakeel. Hasbunallah. Allah hasbunallahu wa ni'mal wakeel. Hasbunallah. Allah hasbunallahu wa ni'mal wakeel. Hasbunallah. Allah hasbunallahu wa ni'mal wakeel. 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 Allah hasbunallahu wa ni'mal wakeel.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Apanupọ̀ lẹ́ẹ̀kan sí ká sọ pé àmín. آمين. Gẹ́gẹ́ bí a ti kà nígbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ Al-Qur'an, ní àpẹnupọ̀ bàbá wa àgbà níkàlẹ̀. Odidi Al-Qur'an náà ni a sọ̀kalẹ̀ yìí. Tí sì ń já sí wípé a gbà pé bá a ti ṣe yìí, Olúwa ti gbà ju bá a ti lérò lọ. Lábẹ́ pé àwọn Al-Qur'an náà ní àwọn àlùfáà náà wọlé, ọlọ́wọ́ sàjárí pé Ọlọ́run. Àwọn bàbá wa àgbà àwọn náà ń wọlé lásìkò Al-Qur'an náà. Àmọ́ bàbá wa Jídíò àti àwọn bàbá wa yìí náà wọ́n wọlé lásìkò yẹn. Bàbá wa Ẹ̀mí Ọlá àwọn náà wọlé sí àsìkò náà. Ọlọ́run sàjárí pé Ọlọ́run. Ọlọ́run má dojú àdúrà tì yẹn Ọlọ́run. A tún darí padà sọ́dọ̀ alájà wa. Iṣẹ́ tí ẹ bẹ̀ wá òun náà ni a ṣe yìí. Àwọn abẹ́gẹ́ kútúbà ìparí Al-Qur'an gẹ́gẹ́ bí aládàáwa tí gbogbo àwọn mùsùlùmí náà ti mọ̀ wípé àdúrà bẹ́ẹ̀ kí gbogbo alẹ́ kan náà ká dáàbò lórí tọ́gbọ̀n. Káwa náà ó tẹ́wọ́ wa bí wọ́n bá ti ń gé kútúbà òun nì. Torí eléyìí tá a ṣe yìí, àgbàgbọ́ Ọlọ́run ti gbà á, a sì gbà kó ti fi lé wa lọ́wọ́. Àsìkò tá a fẹ́ fi gé kútúbà òun nì náà kí á dáàbò lórí tọ́gbọ̀n. Kí a farabalẹ̀ fún Al-Qur'an bá ti ń farabalẹ̀ gbọ́ wá láti àtàárọ̀. Ọlọ́run má ṣàgbàdúrà wa ju báyìí lọ Ọlọ́run. Báwa tí wọ́n bá wa ké kútúbà náà, báwa Fadilatu Sheikh Najmuddin, ọ̀dọ́ ni wọ́n bá wa ké kútúbà ìparí Al-Qur'an. Wọ́n ní ká sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Sallallahu alaihi wasallam. Ká tún sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Sallallahu alaihi wasallam. Lẹ́nu bàbá ìmọ̀mọ́ àgbà níbi. Látẹnu bàbá wa ìmọ̀mọ́ àgbà. Nínú lálà. Nílé àti lóko. Nílé àti lóko ẹni ọ̀la fi sọ̀rọ̀. Ní ọ̀la fi ka kútúbà. Ní ọ̀la fi ka kútúbà fún wa. Àwọn Yorùbá sì papọ̀. Àwọn Yorùbá papọ̀. Wọ́n ní ẹnu àgbà. Ẹlẹ́nu àgbà. Obì ti gbó. Obì ti gbó. Ẹ máa wá wò pé kékeré ló fẹ́ kà. Kékeré ló fẹ́ kà fún wa. Ìbílẹ̀ àwọn bàbá wa ìmọ̀mọ́ àgbà ẹnu wọn náà lábẹ́ fi kàn náà lọ́bẹ̀ wá sẹ́ẹ̀. Ọlọ́run wọlé Adéwálé Àdọ́gbà. Ilé ìta abẹ́ fi stampu ẹ̀. Ilé ìta abẹ́ fi stampu ẹ̀ yìí. Wọ́n ṣàgbà ọkọ̀ àdúrà. Wọ́n ṣàgbà gbogbo láàrin ọdún ló fún wa. Akíkalẹ̀ yìí. Látòrí àwọn àlàájá wa. Látòrí àwọn àlàájá wa. Fátímátà. Fátímátà. Ẹni tí wọ́n pe àpèjẹ yìí. Wọ́n pe àpèjẹ yìí. Wọ́n sì pe àdúrà yìí. Wọ́n pe àdúrà yìí. Káwá bá wọn ṣe. Káwá bá wọn ṣe. Bàtà dé àyè. Bàtà dé nígbà yìí. Ìgbé kala ti ń bọ̀. Ìgbé kala ti ń bọ̀. Àwọn náà bẹ́ẹ̀. Àwọn náà bẹ́ẹ̀. Wọ́n fún wa ní fọkànbalẹ̀ pé tó bá dìde àwọn náà gbọdọ̀. Tó bá dìde àwọn náà gbọdọ̀ dìde. Kété tó dìde. Àwọn náà dìde àbọ̀ wa. Àwọn náà dìde àbọ̀ nígbà yìí. Àwọn ní àyè. Adé nígbà yìí. Ẹ̀sọ́ bá wọn ìgbọ́ wa yìí. Àsọ bá wọn ṣé o. Ẹ̀jẹ̀ àkásúrà tún yà sí. Ẹ̀jẹ̀ àká yà sí. Bàbá ti ká mọ́kànlá. Bàbá ká mọ́kànlá. Kàsáwákà mọ́kànlá. Mọ́kànlá bẹ́ẹ̀. Bàbára mọ́kànlá. Bàbára mọ́kànlá. Ó mà gbé. Ó gbé. Àwọn sọ fún Alájà. Àsọ fún wọn. Orí ìjọba àsìkò. Ìjọba àsìkò. Àwọn àyà wa ní àwọn òfẹ́. Àwọn òfẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní là. Àwọn òfẹ́ bẹ́ẹ̀. Odidi Al-Qur'ani lábẹ́ kà. Odidi Al-Qur'ani làwọn fẹ́. Ọlá wọn fẹ́ Al-Qur'ani. Ẹ̀yọ̀ bá ní Muhammad. Ẹni tó bá pe àwọn àfá. Tó bá pe àwọn àfá. Bí wọ́n bá ń sa Al-Qur'ani. Ó mọ̀ tí wọ́n ti jẹ́ Al-Qur'ani. Ó mọ̀ ìtumọ̀ tí jẹ́ Al-Qur'ani. Yọ̀ọ̀ká ń bẹ lẹ́kùn. Wọ́n gbé wa láti bí Ìlọrin. Ọmọ Ìgbò ló kura ká wá sa Al-Qur'ani. Abá Bọ́sít, ó lè testify. Nígbà tí wọ́n kádùá yìí. Abá Rọ́bì, wọ́n lè testify. Nígbà tí ṣàdúrà yẹn. Àṣọ báwọn ẹ̀gbọ́n wa, adárúnṣẹ́ yẹn lẹ́yìn. Ẹ̀yọ̀ bá ní Muhammad. Wọ́n tó bá mú Ìgbò tó fi mọ ìyàgbọ́ ayé. Àwọn Yorùbá wà mọ ìtọ́nà pé fún wọn. Ẹ̀yọ̀ bá ní Muhammad.
Àlùkùránì náà làwọn kà ní. Làwọn ká jòkó wa yìí. Nígbà tá a kọ́kọ́ dé bí, àríkọ́ àtó fẹ́ kà ní. Kò lè yá afọ́ mobilize àwọn àbúrò wa. Pé kó máa bọ̀. Àwa kà Àlùkùránì náà. Àwa dúpẹ́ fọ́lọ́run. Adúpẹ́ fọ́lọ́run. Adá ọpẹ́ fọ́lọ́run. Túbà náà làbẹ́ kà yìí. Ẹ̀rí pé tàbá lọ yídì. Túbà làáfi stamp. Bàbá lọ jímọ̀. Túbà làáfi stamp. Bí ẹ bá ka Kùránì tán. Bí ò bá ka kútúbà yẹn. Òkú tó. Ẹyọ̀ máa ná Muhammad. Ọlọ́wọ́ wọlé agbóńtà lájà gbà lérò. Lọ́bí ní ká ka kútúbà yìí. Ọlọ́mọ wọn sàjẹ́ kó tù kó bà. Wọlé Adéwálé àdé Muhammad. Àkọ́kọ́ kútúbà wọn lọ sọ́dọ̀ ọkọ wọn. Torí pa àti dẹbí bá mi. Èèyàn tó kọ ẹkú tó wá ń jẹ̀rẹ̀ ẹ̀kọ́ ẹ̀ tó wà ní. Tó wá fi Kùránì jẹ̀rẹ̀ òun ló dáa jù lọ́dọ̀ Ọlọ́run. Èèyàn kan ní ọkọ ẹkú bá mi. Àwa lọ kí lẹ́yìn oṣù kejì. Àwa ní ẹmọ kú ọ̀rọ̀ èèyàn. Ó wá ní ta ni. Ẹ dákun ó gbàgbé ọkọ láàrin sí. Ẹyọ̀ bá ní Muhammad. Oṣù kan lọ́kọ́ kú o, wọ́n sì gbàgbé ẹ̀. Ẹ ọgbà tí Aláàjì wa Tajudeen tí wọ́n ti kọjá sákìyámà. Aláàjà wọ̀ wá yẹ̀ wọ́n wá gbò. Ọdọọdún náà wá ṣe Kùránì fún. Ọlọ́run alábàárìkà Kùránì ni. Ìwájú tí bàbá ìdojúkọ ọlọ́mọsá àdúdà. Èyí tó fílẹ̀ náà làlájà Fátímà. Ọlọ́mọdé ó bàjẹ́ láyé. Àwọn ọmọ tó fílẹ̀ náà nù. Ọlọ́mọdé ń ṣàìsàn. Àwọn àbúrò tó fílẹ̀ nù ni wọ́n jẹ́ ń dà. Àlẹ́bí tó fílẹ̀ rè wọ́n jẹ́ ń fòrò lẹ́yìn. Ọlọ́lá haúlà wala quwwata illa billah. Lórí àsìkò, a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. اللهم ارحمنا بالقرآن واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا واسقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لي حجة يا رب العالمين. اللهم اصلح لي ديني الذي هو عصمة أمري واصلح لي دنياي التي فيها معاشي واصلح لي آخرتي التي فيها معادي واجعل هذه زيادة لي في كل خير واجعل الموت راحة لي من كل شر. اللهم اجعل خير أموري آخره خير عمل خواتمه خير أيامي أيام ألقاك فيه. اللهم إني أسألك عيشة هنية وميتة سوية ومرضا غير مقسم ولا فادح. اللهم إني أسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العلم وخير الأمل وخير الثواب وخير الآيات وخير الممات وثبتني وزكي الموازين وأكد إيماني وارفع درجتي وتقبل صلاتي واغفر خطيئاتي سألت الأولى من الجنة. اللهم نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل اسم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا به من خزي الدنيا وعذاب الآخرة. اللهم اقسم لنا من خشيتك تحول به بيننا وبين معصيتك ومن طاعتك وتبلغنا بها جنتك ومن اليقين وتهون به علينا مصائب الدنيا ومتينا بأسمائنا وأبصارنا وقوتنا وحياتنا واجعل الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من هوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله على نبينا محمد وصلى الله على نبينا محمد وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه الآخرين وسلم تسليما كثيرا. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم سلام جميل إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. كاشي آمين لكنا كاشي آمين كله كلكنا كاشي آمين كله كلكنا.
ọlọ́run o Alhaji wa Tajudeen Sani Ọmọtọ́ṣọ́ agbàgbénù kẹrin ọlọ́run ni wọ́n bẹ agbàgbénù àánú rẹ ọlọ́run ni wọ́n bẹ ọlọ́run kò dídá Kùránì tí a ké yìí ọlọ́ládà àti ládà tá a máa rí pé ọlọ́run bá fi jíṣẹ́ fẹ́mi wọn ọlọ́run lágbàjá sí àmínà dáadáa. Alhaja ẹ fọkàn balẹ̀ gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ti wí eléyìí tẹ́ ń ṣe yìí náà lójú ọ̀nà ibi tí ẹ ti wà nígbà tá a fẹ́ wọlé ara àwọn òyìnbó wọ́n ṣẹ̀ tẹ̀lé sí nínú tí ò ṣòro òyìnbó gbà fún ọmọ Nàìjíríà ẹgbẹ́ ó ṣòro gan ó ṣòro gan ó ṣòro gan. Alhaja náà wá ń sọ wọ́n ní àwọn kan náà pọ̀ láti UK wọ́n pọ̀ láti kíní kan wọ́n pọ̀ láti kíní kan kí àwọn èèyàn tó travel torí èèyàn wá láti àgbọ̀gbọ̀ wá Nàìjíríà ó ní bó ti jẹ́ ìlú tá a sì ń sọ yìí nísìnyí àyọkù káàkà ni ẹni tẹ́ bá ti ní tóyìnbó bá ti lè gbà fún ẹ tó jẹ́ special apartment nígbà àbí studio nígbì báwo ni ó ti lóyìnbó kó jọ òyìnbó sì ní wàhálà wọn pọ̀ ọlọ́mọṣà wọlé abẹ́ ti déèyàn rí tọ́lọ́run wá sọ yín déèyàn rí tẹ́yìn náà wá jẹ́ àṣẹ́kùbọ̀ dáadáa oríire abẹ́ ọlọ́run bẹ́ẹ̀ tí ó rí lẹ́ẹ̀kan tí Alhaja dárúkọ ọkàn báyìí fún sí bọ́ọ̀lù pẹ̀lú òkú ọlọ́run bó bá kù sẹ́yìn fẹ́ sunkún nu ayé ọlọ́run wọlé ilé ìfẹ́ dúró yìí má jẹ́ sunkún bàbá ọlọ́mọdé aṣẹ àmínà fún Alhaja bí oṣù bíi mélòó kan wọ́n pè ìlú kan ní Belta àṣàlátù kan bẹ́ẹ̀ ní ìlú UK náà ní Alhaja o àṣàlátù kan wọ́n bẹ́ẹ̀ wọ́n pè ní aláwọ̀ mùjí àṣàlátù yẹn ọlọ́run ṣàánú àṣàlátù yẹn débi wípé kò sí gbogbo bàtà bá fẹ́ sàṣàlátù yẹn àwọn òyìnbó máìmì ní Bọ́lá Peter láíláí Adiwa Abdulwahid Adiwa Hamza bàbá olóyè àná bóyá gbogbo alẹ́ kan náà bàbá balógun gbogbo ìlú Ìlàlà bóyá lẹ́ẹ̀kan náà Alhaji wa Abdul-Lateef ọlọ́pàá sábà wá kẹ́ wọn ọlọ́pàá wá kẹ́ wọn ọlọ́pàá wá kẹ́ wọn bóyá lẹ́ẹ̀kan náà wọ́n wá Alhaji wa Sikirullah àti ọ̀rẹ́ mi náà ọ̀yá ìjọba ọ̀pọ̀ ẹ̀ mọ́nà. A máa sọ wípé báwa forí jì wọ́n ò bẹ̀bẹ̀ wọn. 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 Wọ́n ti gbà wọ́n nìkan nínú sáré. Báwa forí jì wọ́n ò bẹ̀bẹ̀. Ẹ̀jẹ̀ wí báwa forí jì wọ́n ò bẹ̀bẹ̀. Báwa forí jì wọ́n ò bẹ̀bẹ̀. Báwa forí jì wọ́n ò bẹ̀bẹ̀. Báwa forí jì wọ́n ò bẹ̀bẹ̀ wọn. Ó ti gbà wọ́n nìkan nínú sáré. Báwa forí jì wọ́n ò bẹ̀bẹ̀. Ẹ̀jẹ̀ wílẹ̀ kan sí pé báwa forí jì wọ́n ò bẹ̀bẹ̀. Oúnjẹ tó bá fún ìyá àti kọ́kọ́ jẹ máa ń gbogbo ọlọ́run kan tó sọ pé inú ilé wa lóye yẹn máa ti jáde oníṣòye tí ilé wa o bẹ́ẹ̀ oníṣòye tí ilé wa o ọlọ́run kan tó sọ pé ìyá tó ní bàbá mi tó yẹ kẹ́nu nínú ọmọ tó yẹ kẹ́nu ọ̀lọ́ ti mú mi jáde ìgbà tí ìlú owó tí mo bọ̀ bí oṣù mẹ́ta mo ṣe sọ pé rárá mi ò wá parí láṣẹ babaláṣẹ méjì ní pàṣẹ tó bẹ̀ wà láì jàrá tó débẹ̀ èso bá fúnyàn lóye ní kúrò kódà tó bá fúnyàn la tó bá tẹ̀yìn lọ pọ̀ ní ìjọrí láyé mi má ní ipa tó fún mi mọ̀ tó yẹ tàbí kó jẹ́ kíkà ìyá tó wá jẹ́ wọ́n ní ìmú ẹ̀ wọ́n gba ẹ̀yẹ ń bẹ̀ wọ́n rá sí kìkì lọ́jọ́ alẹ́ wọ́n ló pẹ̀lẹ́ mi dùgbò àtàlàfíà kọ́lọ́run wá ṣàánú fún mi kọ́lọ́run jẹ́ kí n rí lójú tí wọ́n lọ lójú ẹ̀mí wọn nínú ilé wa kò ń ṣèmi ni mo lówó jù o àbẹ́mi ni mo mọ̀ ọ́ ṣe jù àní ni mo rí gbà lójú ẹ̀mí wa ni ojú ẹ̀mí àwọn ọ̀yá yẹn náà lọ́lọ́run ti ní káwa kán máa rí wa pé káwọn ọmọ tiwa náà wá tó ṣe lójú ẹ̀mí wa kọ́lọ́run fún wọn ṣàfihàn dáadáa ó fún wọn ṣàfihàn dáadáa kọ́lọ́run wá jẹ́ kí n kọ́lọ́run jẹ́ kí n rí ojú tí wọ́n lọ nínú àlàáfíà nínú àsìkò nínú ìwà nínú ìtẹríba nínú ẹ̀sìn nínú gbogbo téèyàn fi ń ṣe ẹ wá bá mi bẹ̀ lọ́hùn bí ẹ̀rù ń bà mí gbogbo èèyàn tó wá pátá
àtàwọn tó wù kàn wá tán lè wá gbogbo ìgbà tó ní kálukú bá máa padà sáré ọlọ́run tó ń ṣáwọn dé kó bá mi ṣáwọn padà lára àdápadà oore ní ọ̀nà tí wọ́n ọ̀rọ̀ kọ́lọ́n kó bá mi fi jíǹkì àwọn ọ̀rẹ́ ọkọ mi àwọn ẹ̀gbọ́n mi àbúrò mi àwọn tó jòbí fún mi àwọn ọ̀rẹ́ tèmi náà àwọn àbúrò ọkọ mi àwọn bàbá ẹ̀ àwọn gbogbo kù tó jẹ́ ẹbí àti gbogbo alábàáṣe kọ́lọ́n bá mi ṣàánú fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo máa ń sọ lẹ́fí year kò síbi tí mi ò fi ń dé ọlọ́run kò fi ọkọ jẹ mí níyà kò tún fi ẹbí ọkọ jẹ mí níyà wọ́n máa ń bú mi lé wa pé gbogbo ẹ̀ tí bá fẹ́ sọ̀rọ̀ gbàjáǹgbà mi ti fẹ́ pé ní gbàjàgbà Ìlàlà ni máa dárúkọ tí bá tún máa táyé mi wá inú ìlú náà ní kọ́lọ́ọ̀ tó ti jẹ́ Tajudeen náà ní kọ́lọ́ọ̀ tó jẹ́ gbogbo tí mo máa ń ṣe tó ń dùn mọ́ wọn tí mo ṣe ń wù wọ́n tó ṣe gbà mí bí mo ṣe rí àtàṣìṣe mi tó ṣe gbà mí mọ́ra Ọlọ́run má jẹ́ ń tẹ́ lọ́wọ́ ẹ̀yìn kọ́kọ́ lágbára lọ gbogbo táwọn náà ń ṣe tó ń dá mi lọ́rùn kọ́lọ́ọ̀ jẹ́ kan tún lè rí ṣe ẹ bá mi ṣàdé ẹ bá mi bẹ̀ náà. Ká sọ pé àmínà. Ká sọ pé àmínà. Ká sọ pé àmínà. Bí àwọn alájà wa ti tó ọlọ́mọ́sàdé orí bẹ́ẹ̀ ọlọ́run àṣẹ tí ń bẹ lára wọn náà ni wípé bẹ́ẹ̀ ti tó ìyá bá tí náà máa rí tó bẹ́ẹ̀ nínú kólé àbí kó dín náà abẹ́ ọlọ́run afàánù rẹ̀ bẹ́ ọ́ afògo rẹ̀ bẹ́ ọ́ owó bẹ́ẹ̀ ti tó òun nínú ọlọ́mọ́sàbà máa gbà á jù bẹ́ẹ̀ lọ ọlọ́run bisimilahi kulhuwallah bisimilahi rahman rahim kulhuwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad lẹ́ẹ̀kan náà gbogbo àwọn tí a bá tún fẹ́ tọrọ àwọn ọ̀dọ́ wa ní máa bá aṣọ ìjọ àṣì bí àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́ àwọn organize. Gbogbo àwọn táwa fẹ́ tọrọ lẹ́ẹ̀kan náà. Every time. Àwọn tí ó kẹ́kẹ́ lé báwọn. Marufa. Ìyá yín tó ṣẹlẹ̀ lẹ́bàá ń tọrọ fún ó sì fresh. Àwọn náà ti wá náà ti lọ. Eléyìí fresh àbí? Fresh one lélẹ̀. Wẹ́sẹ̀ lámà. Ká sọ pé àmínà. Bismillahi kulhuwallah. Bismillahir rahmanir rahim. Kulhuwallahu ahad. Samad lam yalid walam yulad walam yakun lahu. Àwọn bàbá wa àgbà. Sheikh Salih. Àbá Sheikh Salih. Wọ́n bá wa ṣe àdúrà sí kí a tó ṣe rọ́bà nílẹ̀ kan náà. Àmín. 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 Àmín ya Allah. A dúpẹ́ fún Ọlọ́run ọba. Alhamdulillah. Ọba tó fún wa ní Al-Qur'an náà bẹ̀rẹ̀. Àwa parí ẹ̀ pẹ̀lú alhamdulillah. Ọlọ́run kó bá mú aládàá tó ń bẹ lórí gbogbo àkáǹtì àkà kó bá mú bá bọ́dà wa Tajudeen àti ìyá àti bàbá wọn. Ọlọ́run kó bá pa wọ́n pọ̀ fẹ́. Ó fi wọ́n sínú Al-Jannah Firdaus. Ẹ̀yìn tí wọ́n fi ilẹ̀ náà ló ń da yìí. Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ láíláí. Ó bẹ̀rẹ̀ látòrí ìyá wa alájà wa Ọlọ́run bá tó ti ń bẹ pẹ̀lú yín lánàá tó ń bẹ pẹ̀lú yín lénìí náà ni wọ́n máa bá pẹ̀lú yín lọ́la títí láíláí. Ọlọ́run ní ṣẹ̀rù bà yín kò ní dààmú yín kò ní fìtínà yín gbogbo ọmọ tọ́lọ́run bá fi dùn yín nínú Ọlọ́run má fi yàn pa yín lẹ́kún Ọlọ́run má jẹ́ rí ìbànújẹ́ lórí àwọn ọmọ yín ó fi wá bẹ̀rẹ̀ láti ibi kan lẹ gbogbo ẹbí ọmọ tọ̀sán pátápátá àti gbogbo àwọn ọ̀rẹ́ Ọlọ́run kó bá dúró tẹnì kọ̀ọ̀kan oyè tí wọ́n fún alájà wa Ọlọ́run má jẹ́ kábàámọ̀ bẹ́ẹ̀ o kábàámọ̀ bá má gba oyè Ọlọ́run má jẹ́ kó tọ́ sí Ọlọ́run kó wọlé àwọn tó ti ṣe tó yẹ wọ́n Ọlọ́run kó jẹ́ kó yẹ ẹ̀yin náà Ọlọ́run má fi dààmú yín àpadà sí aburú àpadà sí ìgbà Ọlọ́run má jẹ́ ó tọ́ sí ọ̀làlá haúlá aláàkúwátà ìlà ìbílẹ̀ ẹ̀dá gbogbo àwọn àfáà tí àwọn ìyá wa pè tán sì dáhùn lọ́wọ́ kan tán wá jókòó tán ka Quran Ọlọ́run kó bá gbàdúrà ẹ̀yin náà o Ọlọ́run kó bá gbàdúrà ẹ̀yin náà o ibi tó lọ ń gbadé Ọlọ́run má jẹ́ ó takú síbẹ̀ ipò tó ń gbẹ́ni kọ̀ọ̀kan lọ́kàn Ọlọ́run kó bá ń bí ẹ̀ ọ̀làlá haúlá aláàkúwátà bísímíláì polówó aláwọ̀ fún àwọn bàbá wa tán lọ bísímíláì iná àti iná gbogbo àwọn tó ṣẹ́kù bísímíláì rahmanir rahim polówó aláwọ̀ aláàbù sọ́mọ́dù
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. aláàjù akọ̀mọ́dé kí wọ́n máa ṣe rọ́bà nílẹ̀ kan náà. ẹ̀sìn mú wà ní ọ̀rọ̀ súnmọ́ wọn lọ bí kẹ̀kẹ́ aláwọ̀ ní ẹ̀sẹ̀lá ẹ̀yà ń kó sẹ́yìn ẹ̀ kà yìnbọn àwọn ìṣẹ̀lẹ̀ náà sallallahu alaihi wasallam. Gbogbo àdúrà tí àtọ̀ mi lé nì. Ọlọ́run bá ti gbọ́, Ọlọ́run bá ti bá ti tọrọ ẹ̀ lọ. Èyí tá fi béèrè àbọ̀ Ọlọ́run bá ti sẹ́, Ọlọ́run bá fi gbogbo ẹgbẹ́ yìí. Èyí tá fi béèrè ìtọ́nà fìdáhùn fún bàbá wa. Alájọ Muhammadu Tajudeen Sọ́nà Mọ́tọ́ṣọ̀. Ọlọ́run bá ṣàlékún ìkẹ́gẹ̀ fún wọn. Àwọn àfáà ti ní oríkèé gbogbo tíyàn fi gbọ̀nà láti tọrọ. Nísìnyí dákọ̀ fún ni pé kàtúmúrú gbólógbé tí ò bá mọ̀ rí kó máa ṣe àmì ẹ̀tọ́ àwọn ìgbàjọ máa rí kàfi gbẹ́ lọ pé subhanaka ya Allah, subhanaka ya Allah, subhanaka ya Allah, subhanaka ya Dayyan, subhanaka ya Sultan, subhanaka ya Allah, subhanaka ya Allah, subhanaka ya Allah, subhanaka ya Dayyan, subhanaka ya Sultan, subhanaka ya Allah, subhanaka ya Allah, subhanaka ya Allah, subhanaka ya Dayyan, subhanaka ya Sultan. ربنا أبرك لنا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا اكشف لنا العذاب إنا مؤمنون. ربنا اكشف لنا العذاب إنا مؤمنون. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر وترحمنا لنكن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة وقنا عذاب النار. ربنا مسلما مؤمنا مسلما وعليكنا بالصالحين المقربين على ما أصل بقولي لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على النبي الكريم. السلام عليكم. Mommy. يا باروك.